sí ilé ìní ní Kògbérègbè. Àwọn Yorùbá pọ̀ wọ́n ní ilé ọkọ òótọ́ ọ̀rọ̀ ni mo sọ àti gbélé ọkọ kò ń ṣiṣẹ́ kékeré sùúrù ìfaradà àti ìtẹríba. Ẹ káàbọ̀ sílé láàrin Kògbérègbè Amẹ́ríkà lélẹ̀ Ọlọ́run ṣàánú wa ojú mi rí tó. Àwọn kan dúró ń ta ní kọ̀rọ̀ wọn mọ̀ pé tí n bá ti Mr. Kògbérègbè síta báyìí àwọn rẹ́dì láti hàn ṣé wọ́n á fẹ́ ṣe yẹn ṣá torí mi ò rẹ́dì láti tọkọ mi síta ẹ mọ nǹkan tí mo wá ṣe ni bẹ́ẹ̀ ni mo ṣe mo ya mọ́kọ mi ẹ fẹ́ mọ bí tá ti bára wa Amẹ́ríkà ni mo mú láàrin Kògbérègbè. And when I ask you where you at, you keep on calling crazy places, telling you what's on my mind, you keep on making fun faces, don't seem to realize how much your actions hurt me. Hey baby, we used to talk about things that hurt us, now all you talk about is money. Ain't that funny, baby? I know you wanna be free, I know you wanna fly. Ẹ gbọ́dọ̀ tó pọ̀ láti bàtà ti dé báyìí gbogbo àwọn akọ kátọ́sẹ̀sì pálọ̀ kíyàwó gbọ́ bẹ̀ wá kó gbóúnjẹ wá gbómi ìṣọwọ́ fún mi kó o múná fi sí àyè òyọ́ mi o mo ti gbọ́. lóní mò ń bá ó kú díẹ̀. Ṣé wọ́n Amẹ́ríkà tí mo sọ pé àwa yìí o ìfàjì ẹ má bínú ẹ wọ́n mo sọ pé ilé ìfàjì l'Amẹ́ríkà kò sí ayé fàmílì tèkì ìtútọ̀ ọkọ ń jókòó sí sitting room ó ń wo tẹlifíṣàn ó ń ka newspaper. Ẹ má ṣì mí bọ̀ bó ṣe kó lóògùn fún mi o mi ò jẹ́ fọ́ o èyí tó fi ń sọ nínú yìí nìyẹn ìyá ká fi jóbìnrin tó. Nǹkan tí màá ṣe fún l'Amẹ́ríkà gbogbo ọwọ́ tó ń gbé Nàìjà tá à ń ṣẹgbẹ́ ọkọ lórí aya wọ́n ti jẹ́ kí n mọ̀ obìnrin ló nílùú. Gbogbo ká máa fẹ̀ fún ta ló ń o lọ́wọ́ táwa yìí ẹbí má dàrú ẹ̀yìn náà jẹ́ inú ọbẹ̀ Kògbérègbè. Wọ́n ti jẹ́ kí n mọ̀ pàṣẹ tí obìnrin bá pa nílùú yìí òun làbẹ́ ń gé. Pẹ̀lú yẹn nǹkan tí mo máa ṣe fún láàrin ẹ̀yìn agbọ̀rọ̀dùn tó wà nílé ẹ bá bẹ̀bẹ̀. Ó la sọ kí ìsínú lé yìí o. Ǹjẹ́ ti pẹ́ mi. Dúní. O bá mi rí kì. Kí mọ́tò. Kí ló wí? Èmi mo mú. Èmi. Kí ló gbọ́ fún? Àjọ ń jáde. Bọ́lá àjọ ń lọ. Àjọ ń lọ ni. Lọ síbo. Mo ń gbọ́ tó ń sọ lórí fóònù pé kí Désọ́lá dúró díẹ̀ tó àdèjọ ń lọ ni. Désọ́lá àbí Dàpọ̀? Dàpọ̀ wo? Dàpọ̀ ni mo ní kó lè àjọ ń lọ bí Désọ́lá ni mò ń pè ó dẹ̀ ti di gbogbo báwo lè wá kojú mi sóòrùn alẹ́. Àjọ ń lọ ni. Àjọ ń lọ ni. Ṣìnú ẹlẹ́gbẹ̀rẹ́ta mi tẹ̀ mọ̀ nǹkan tó fi yé ni. Kí ló dé? Èèyàn wọ́n lọ wá lù ni. Fúrabalẹ̀ Dàpọ̀ pè mí. Àjọ ń lọ bìkan agbẹ́sà aníbi tá à ń lọ. Ibo lẹ ń lọ. Ó dẹ̀ pé mo ní kókó sí pé wà lọ mú kì. Ibo lẹ ń lọ. Èmi mo kì dání. Òun ló fi kó sàkó. Anyway àjọ lọ. Fúnra mo ṣe wá ṣọkọ náà. Ṣé tó bá ti ń bọ́lẹ̀ mọ́tò tó bá ti rí mi báyìí wọ́n ti mọ̀ pé ìyàwó ẹ̀ ló tẹ̀ yẹ. Tó bá jẹ́ kátà ló fẹ́ lọ bá bó lè jẹ́ Nàìjà ló fẹ́ lọ bá èmi àti ẹni. Ṣé wọ́n ń ṣe bí ẹni tí ó kàwé bá ṣé wọ́n ń ṣe bí illiterate báyìí? Educated illiterate ni mí. Is it that you are educated or you are illiterate? Méjèèjì. O kò lè jẹ́ méjèèjì. Méjèèjì
ni mí. mi ò lè kàwé kó wá tí mo ṣe ń ṣe yìí. educated illiterate ni mí. adó lọ so ní ìsìn báyìí kókó kọ́ mi ló ń kẹ́tí sí mo lọ bì kan òun ṣọ́ mi ìgbà wo ló wá fẹ́ ìgbà wo ló wúṣọ wá fẹ́ sáyé ẹ̀dá báyìí gan náà. owó ló ṣe aláìní náà tí ì bá ń ṣòwò ní òní gbọ́ pé mo lọ bì kan wọ́n ní kí n máa bọ̀ kí ló ní o kí ló ní tẹ́lẹ̀ tó ní. ìwọ ni ìwọ ni o wọn ní kò tí wọn bá gbé sílẹ̀ báyìí òun lẹni ewúrẹ́ ń tó èmi ò tẹ̀lé gbà èmi ò mọ o àjọ ń lọ sáà nìkan tí wọn bá jọ ibi tó ń lọ ìkọ̀kọ̀ náà lájọ ń lọ ibi tó ń lọ yìí gọ̀gọ̀. wọ́n wá obìnrin bẹ̀ wọ́n pé obìnrin bẹ̀. ó ní hidden agenda. hidden agenda kọ́ ó ní òde lọ sẹ́yìn àjọ ń lọ ni. in fact Jupiter tó fẹ́ gba kíyì lọ́wọ́ mi ò tí ì rí. ọkọ la pè ìyàwó la rí. òun ni o èwo ni kí. láti mọ̀ pé mi àti ẹ 5 ni wá tí 5 kí 6 tẹ̀lé. òkè tá a bá jọ wọṣọ kan náà tá a jọ lọ bí tó wọn pè é sí àti 5 and 6. ẹ sọ pé wọn pè mí síbẹ̀. ó ṣe juni ó ṣe máa ń tì mí lójú báyìí ná. níbi táwọn ọ̀rẹ́ mi fẹ́ wà kò sẹ́ni tó múyàwó ẹ̀ bọ̀. báwo ló ṣe mọ̀ pọ́n mi wá múyàwó yín lọ. ṣùgbọ́n girlfriend yìí lẹ máa ń mú lọ. ta ló sọ̀rọ̀ girlfriend yìí. èmi náà dẹ̀ sì ní ìbò ṣì wà ń gbòòrò mi ò tí ì darúgbó. ta ló sọ̀rọ̀ girlfriend yìí sí sẹ́ni kò lárúkọ girlfriend. àjọ ń lọ. tó bá yẹ ẹni mi sáko péré pé ìtúndé wàhálà mi pé dunu tún ti bẹ̀rẹ̀ o. àjọ ń lọ níṣẹ́. àwọn ọ̀rẹ́ mi àjọ ń lọ bìkan a níbi tí à ń lọ kọ́kọ́rọ́ o tọ́jú ẹ̀ o wọṣọ tí mo wọ̀ o lájọ ń lọ bẹ̀ sọ pé ẹ bá bẹ̀rẹ̀ lọ́wọ́ dùnú sọ pé ọ pè mí o wọn pè mí torí mo mọ̀ ni àwọn obìnrin àti àdèṣe ká má mọ àwọn ọkọ wa tì náà tó bá ti make àwọn moves kan àti máa mọ̀ pé àìléyìí ìrìn àgbèrè ló rìn ìrìn àgbèrè lọ́kọ mi fẹ́ rìn àdèjọ́ ń lọ ni. lọ sí bo kí la fẹ́ lọ ṣe bẹ́ẹ̀. Désọlá tó fẹ́ lọ bá. Dàpọ̀ ló pè mí Désọlá òyòyò Dàpọ̀ ló pè mí. Dàpọ̀ àti Désọlá kò yà sí àwọn déédà. mi ò gọ tí wọ́n bá pè mí tẹ́gbọ́bìnrin ló pè mí sí mo lọ bìkan mi ò ní gbé kàn lé máa bọ́ síta ni máa kọ́ tẹ̀. ó yẹ kó mọ̀ pé ìyàwó tó fẹ́ sílé náà ìyàwó tó fẹ́ sílé náà kakú ni mí náà kò sí ọwọ́ tó gbé kò sẹ́sà tó gbé sí mi mo ti ń sọ ẹ láti dàjí àti láti mo ti ń sọ tó ti ń pink tó ti ń ṣe gbogbo ẹ̀mọ́tò gba bàbá ìwà ọ̀tún kọ̀ọ̀kan lé nìyí and today na today àjọ ń lọ ni. happy ẹ kó fún mi kọ́kọ́rọ́ yẹn happy ẹ kó fún mi kí yẹn nìkan tó bá fún mi kò bí wọn pé àti last week ni mo ti ń sọ ẹ. fún kí nìyẹn. ò ṣe last week Sunday pastor pè mí brother Lanre ẹ bá mi bá sísá yìí tó lè sọ̀rọ̀ pé wọ́n wá ṣọ́ọ̀ṣì dédé wọ́n lè lọ pọ́ọ̀dẹ̀ pọ́ ọmọ yẹn máa gbọ́ o mo tún pẹ́ ọmọ yẹn sẹ́gbẹ̀ẹ́ mọ́tò wa kò ṣe bí tó wà nídìí bẹ́ẹ̀ ló gòkè ló dúró ló ń wá nǹkan ló ń pa bàbà bí pé mo kàn ń wẹ̀ kí ló ń ṣe ni mo wẹ̀ èmi ló ń ṣọ́ ọwọ́ mi dẹ̀ mọ́ èmi ló ń ṣọ́ bẹ́ẹ̀ yẹn nǹkan tí mo dẹ̀ ń sọ kò ṣe nǹkan àṣírí mo tí àrí ẹ tó ń pa bàbá bí pé wọ́n báàgì lẹ́gbẹ̀ẹ́ mọ́tò. ọmọ bíta àwà yìí ni àwọn singles tó pọ̀ ní church tó yẹ pé wọ́n wẹ́ ẹni tó fẹ́ fẹ́ wọn ọ̀rẹ́ tó fẹ́ fẹ́ wọn nìyẹn wọ́n tó wọ́n fẹ́ tún ìṣara àwọn àwọn tó ti jẹ́ married man tó yẹ kó lè mọ̀ pé bọ́ọ̀ sí ẹ̀fẹ́ wọn ṣáà máa bá wọn lórí Ọlọ́run. èmi ò ń ṣe kílíṣì wọ́n ṣe kílíṣì mọ́ mi wọ́n kílíṣì mọ́ mi. what of Juliana tó wá bẹ tó ní kó help òun kó wà ní kọ́ lọ́wọ́ ní church. ó ń búrò kó lè ní kí n raise òun kó raise òun. mo dẹ̀ raise ẹ̀ ṣé yẹn fà wàhálà. owó òṣìṣẹ́ owó ẹ̀ pọ̀ owó ẹ̀ pọ̀ tó bá wù ẹ̀ kó pọ̀ àwọn unnecessary as for me you are not going anywhere àjọ ìwé wọn tó bá ti ń lọ lé ní àjọ ń lọ ni. duni mo máa jáde o kò lè máa ṣọ́ mi lọ́wọ́ ṣọ́ mi lẹ́sẹ̀. o lè jáde nítorí Ọlọ́run o lè wá sọ mí dolórí burúkú náà o lè wá sọ mí dolórí nǹkan tó yẹ bá ti sí báyìí lẹ́nu ìwé rẹ̀ tó torí Ọlọ́run ojúkòrò rẹ̀ kì í po ojúkòrò jẹ torí bí tó ń lọ lé ní àwọn tó fẹ́ lórí ìyàjọ fẹ́ lórí wọn ni. Pápá mi o, ìyàwó obìnrin tó bá lọ́kọ tó dáa tí wọ́n sì bí nídìílé rí kò lè rorú ẹ̀ lẹ́ẹ̀mejì. irú àdúrà bẹ́ẹ̀ yẹn ò dáa kóbìnrin lọ máa tẹ́tí sí nǹkan tọ́kọ bá ń sọ nínú ilé àkọ́kọ́ ó máa banú obìnrin yẹn jẹ́ because obìnrin yẹn gan banú ara ẹ̀ jẹ́ because so many things ó máa gbọ́ lórí fóònù bí atọ́kọ ẹ̀ ń báyọ̀ sọ tó máa gbọ́ then at the same time àwọn ọkàn bẹ́ẹ̀ máa ń ṣe tẹ́ pé ọ̀tọ̀ ní kọ́tọ́kọ wọn máa sọ òbí là pé nǹkan tó fẹ́ gbọ́ pé ó wù bí ọkọ wọn máa ní girlfriend so thought yẹn ló máa wà lọ́kùn ẹ̀ a máa expect pé bóyá nǹkan tí òun fẹ́ gbọ́ so not knowing pé ọ̀tọ̀ nìkan tí máa yàn àtẹlùmí ń sọ. èmi ń gba kọ́ọ̀lù ìyàwó mi ń kẹ́tí ọkọ gọ̀ ni èmi bá ṣe máa gba kọ́ọ̀lù tó wà máa kẹ́tí ibi tóun ti ń gba kọ́ọ̀lù tiẹ̀ mi ò dá tiẹ̀ ó lè gba kọ́ọ̀lù tó bá ti pè ìyàwó mi nísinsìnyí máa gbé fóònù ẹ̀ fún ni wọ́n ń pè ẹ̀ mi ò gbé kọ́ọ̀lù ìyàwó mi rí mi ò ṣàṣìṣe kí n gbé kọ́ọ̀lù ìyàwó mi rí. You can be jealous because it's normal for you to be jealous for as a wife, but me as a person I can't be jealous to the extent that okay, my husband cannot do this, he can't do that, he can't talk to people, he can't talk to this, or where to buy phone is let me pick up his phone, let me see what is going on, let me see what he's doing, let me see who he talks to. Kọ́kọ́ fẹ́ lọ sí party kíyàwó náà sáré gbàṣọwọ̀ pé
because mọ́rú pátí tí ọkọ ẹ̀ ń lọ so o kàn lè ṣàdédé sọ pé mo fẹ́ lọ o torí o ti ní doubting mind pé bóyá ọkọ ẹ̀ ń lọ ó fẹ́ lọ bá àwọn kan ni àbí ó fẹ́ gbé girlfriend ẹ̀ lọ. I think being jealous to the extreme, you know, woman cause a lot of problem. As in for you as a wife, say even as in mentally, emotionally, you won't be stable because I believe in continuing Barry. It's not gonna hurt you. Irú obìnrin bẹ́ẹ̀ Yorùbá máa ń sọ̀rọ̀ kan máa ní tí ò bá nídìí obìnrin kì í jẹ́ kú mólú. Irú kan bẹ́ẹ̀ mi náà ti ṣe rí ẹ pé máa ń tẹ́tí mo kàn wá létà rí pé bad idea ni pé kò ń da. Níjọ́ tí mo gbé kọ́ọ̀lù lóru ọmọbìnrin kan tí mò ń fẹ́ ló pè mí mo dẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ ìyàwó mi kí n dẹ̀ fi pọ́n lé mo dẹ̀ kúrò lẹ́gbẹ̀ẹ́ lọ́nà bá tún dìde tẹ̀lé mi ó ṣe máa dìde tẹ̀lé mi ó ṣe máa Ọlọ́run ti mọ kọ́ọ̀lù tí mo fẹ́ gbà ìwọ ṣe mọ̀ ṣé mo ṣe pọ́n eléyìn òtó mo dẹ̀ pa fóònù tí mo dẹ̀ pe màmá ẹ̀ straight màmá ọmọ yín dí mi lọ́wọ́ màmá ẹ̀ bí lẹ́tẹ̀kẹsẹ̀ ní pé ṣé torí ìjẹ́ náà ṣe kọ́là fún ni àbọ̀n sọ pé kò lè fẹ́yàwó méjì èmi ò ní kí wọ́n fẹ́yàwó méjì kan ni mò ń sọ kọ́ọ̀lù tí bá ti máa gbà ṣe gbọ́ mi tó ẹgbẹ́ lójúmọ́ mọ́ ni ká ní kò ṣe pa ti sùn ni ká ní lójúmọ́ mọ́ ni mi ò ní dìde. wọ́n ní tẹ́tí ò bá gbọ́ yòókù inú kan ń bàjẹ́ ó wulẹ̀ dá ká má tẹ́tí sí i débi tá máa gbọ́ ọ̀rọ̀ tó ìtẹ̀yẹ ká gbọ́ rárá. ẹ yẹ kó ṣe nǹkan tó fẹ́ ṣe kó live life ẹ kó dẹ̀ respect me I don't wanna see it mi ò fẹ́ rí nǹkan tó ń ṣe sọfá tí o bá ti mú wá sínú ilé kó má mú wá sínú ilé àtọ́ I think that's okay for me. Bá ti ń di pé ìyàwó ó ń rọra ń jọ kẹ́lẹ́kẹ́lẹ́ ó ń gbọ́ nǹkan tí ọkọ ń sọ to the extent that ó wá bẹ̀rẹ̀ sí bá drag pé ibi tó lọ yẹn àwọn jọ ń lọ ni tí ò bá ti ń ṣe ìfẹ́ gbígbóná ìzídà kó jẹ́ pé ọkọ yẹn ìyàwó ẹ̀ ti ń dá òtún ẹ̀ tẹ́lẹ̀. At least ó yẹ kó jẹ́ adult to some extent. Wọ́n ní tó bá kọjú sí ẹ̀kọ́ tá tó bá kẹ̀yìn sí ẹ̀kọ́ tá wọ́n ní tó bá wá kú wọ̀ nìkan kó tó èrò rẹ̀ pa. Mo believe pé home tí yàn ti ń build and you see in America a lot of obìnrin wà tí ò lọ́kọ. Ìwọ tó wá ní tó lè rorí tó lè wo bóyá máa build home ẹ̀. So ẹni tí ò ń ṣọmọdé advice tèmi kàn máa fún ni pé tó bá kọjú sí ẹ̀kọ́ tá tó bá kẹ̀yìn sí ẹ̀kọ́ tá tó bá dẹ̀ kù wọ̀ nìkan kó tó èrò rẹ̀ pa. Marriage is based on trust. If you cannot trust your woman or your woman cannot trust you, then what's the purpose of that marriage? Ibi tí fóònù mi bá wà pẹ̀lú máa ń wà tí ó bá ring gan tó bá dé gbẹ́gbẹ́ ìyàwó mi lè wá gbé fún mi okay fóònù ẹ̀ ring or tí fóònù ti ẹ̀rọ bá ring mi ò ní any reason fún mi láti máa suspect ìyàwó mi pé ẹ àbí kinní kan fẹ́ wọlé àbí ẹnìkan mú fóònù sápò àbí ẹnìkan mú fóònù lọ síbi èmi ò ń ṣe. To me mi ò rí nǹkan kan tó burú mbẹ̀. ráyẹ pé bóyá ọkọ tó yẹ pé ojú ẹ̀ gan ò gbébì kan tẹ́lẹ̀ ìyàwó lè bẹ̀rẹ̀ sí ṣọ káàkiri tó bá yẹ pé ìyàwó tó yẹ pé ojú ẹ̀ gan ò gbébì kan tẹ́lẹ̀ ọkọ lè bẹ̀rẹ̀ sí ṣọ káàkiri so nǹkan tó máa ń ṣẹlẹ̀ nìyẹn láàrin àwọn méjèèjì tó yẹ pé wọ́n máa ṣọ́ra wọn pé tí lágbájá bá ti make call mo lọ bá obìnrin mìíràn ni àbí kí ọkọ máa wò pé ta ló pe ìyàwó mi pé lágbájá ló pe ìyàwó mi tàbí ló pe ìyàwó mi no kò yẹ kó rí bẹ́ẹ̀. pápá mi ò ìyàwó domi gbọmọgbọmọ ẹ ti pọ̀ jù àwọn nǹkan tó jẹ́ pé mi ò expect kó yẹ kó o máa ṣe gẹ́gẹ́ bí ìyàwó ilé ìyàwó gidi of course kò sí ìyàwó lásán gbogbo ẹ̀ ló ń ṣe èyí tó ṣe náà ìjà títí ò bẹ́ ẹ tó sọ èmi àti ẹlẹ́nu pàápàá jùlọ èmi oṣù tí ìràwọ̀ lé o bẹ́ẹ̀ nìkan kí mi jù wà ló kí mi jù bẹ́ẹ̀ nìkan yẹn sí mi jù wà sọ pé ó yẹ sí mi jù. ọba fẹ́ tiẹ̀ kọ́ hàn òun irú kí nìyẹn. ṣé họ́ọ̀gì yìí náà ló fà á tó fi na ìyàwó Túndé àbúrò pé mi ò kàn fẹ́ sọ lẹ́yìn ó nà tó ó wá ń yẹ ìyá rẹ̀ kí ló dé ẹ̀rù yẹn ó pọkọ ẹ̀ lálẹ́ iṣẹ́ mo complain fún ẹ. ọmọ kan tó ń ṣe lọ́jọ́ tá a lọ sílé wọn. kí ló ṣe ọmọ kan tó ń ṣe lọ́jọ́ tá a lọ sílé wọn tó ń sọ̀rọ̀ tó ń ṣẹ́jú tó ń ṣe báyìí sí ẹ ọ̀rẹ́ ọkọ ẹ ìwọ ló ń wò èmi ò rí nítorí ẹ̀dẹ̀ náà ṣe ń wà lẹ́gbẹ̀ẹ́ tó láwọn tí wò bá rí yẹn máa rí wa. àjù ní owó ni o owó
owú ni o. ẹni tí kò bá wẹ̀ kó pé owú ni. ṣé owú náà ló ní pé táwọn àbúrò ẹ̀ tí wọ́n wá gbà táwọn náà dánìyẹn o ìgbà tó máa ń bọ̀ láti skul ọmọ adé sílé wa. àwọn oníwọ̀kuwọ̀ àwọn àbúrò ẹ̀ ló ń oníwọ̀kuwọ̀ yẹn o àwọn àbúrò ẹ̀ ni o. kórè ìdìbò kó wá gbọ́kọ́ mọ́ mi lọ́wọ́ yìí ló ń torí Ọlọ́run. ó dẹ̀ tuntun wá sọ kò wọ́n lójú ìjọkọ̀ mo pàdé àbúrò ẹ̀ ní Yaba báwo ni ó wá kí wàá mọ́ ni àǹtí mi ni kí láǹtí ẹ ṣe àǹtí òun ni pé tó bá wá sílé wa òun máa wọ short. àwọn ọmọ tó pọ̀ àwọn ọmọ alájùlọ pé òun ni bí báyìí ló máa jù dínkù nínú ilé oríṣiríṣi. ṣe bá burú ẹ ni. àbúrò mi ni pàmò ní mi ò fẹ́. ṣé mi ò mọ̀ pé burú ìyàwó mi ni bí n tiẹ̀ fẹ́ ṣe kó ṣe bí ebi máa ṣe síta. ọkùnrin ìsọlẹ́nu náà. so jọ ń torí Ọlọ́run mo ní mi fọkàn mi ta fàlà mi ò gbé sílẹ̀ mo sọ mi ò gbé sílẹ̀ mi ò tiẹ̀ ṣe. bá a lọ pátí wà ní kiri tí bá lọ náwó mi tó bá dìde pẹ̀lú ìgbìmọ̀ lọ náwó tí bá yàn tó ń jó bóyá kọ́lẹ́ẹ̀gì wá bí iṣẹ́ àfikọ́ tẹ̀lé mi lọ náwó. torí ti pati yẹn ó mọ̀ pé mo dé lẹ́jọ́ mi ò sọ̀rọ̀ Ọlọ́run ló ní kémi náà mọ̀ jójó Ọlọ́run ló ní kí n mọ̀ jójó àlọ́ sí pati àlọ́ ṣẹlẹ̀ Maryland orí bèbí tó ń jó ní Maryland tó ń kuru Ọlọ́run ló ní kémi náà mọ̀ jójó Ọlọ́run ló ní kíkọ dunu tiẹ̀ ni ẹ̀kọ́ lójú àgbo ó fi ara tiẹ̀ ni very embarrassing moment for me. ìjọ ni mo fi ti pé àjọ torí Ọlọ́run ó níyàwó wọn tìyàwó tí wọ́n ti pàtì. owó burúkú. má pa mí o ìyàwó ni. ó máa ní gbèsè tọkùnrin yẹn máa ti kọ́kọ́ gbé kíyàwó tó máa sọ yí pé bóyá òun dá ọ̀tọ̀ ọkọ òun ó máa ní gbèsè tọkọ máa gbé kíyàwó tó máa dá ọ̀tì ẹ̀ bóbìnrin ń pè mí bá a ṣe jókòó yìí nísìn máa dá lóhùn because mi ò lájọṣepọ̀ pẹ̀lú ẹ̀ èmi dẹ̀ ní ojú agbo tèmi wà ojú agbo obìnrin ni kò sọgbọ́n tí mo fẹ́ dá sí bí mo fẹ́ bí mo bá kọ̀ kò sọgbọ́n tí mo fẹ́ dá sí so tíyà ń bá lóhùn wá fẹ́ máa sọ mi torí obìnrin ẹ kò ní pẹ́ parẹ́ èmi ò dẹ̀ ṣetán láti sọ òun torí mo jẹ́rìí ẹ̀ ṣe understand mi nísìn so òun náà gbọ́dọ̀ múrú ìjẹ́rìí tèmi jẹ́rìí ẹ̀ yẹn kó òun náà dá padà sọ́dọ̀ tèmi náà bẹ́ẹ̀ mi ṣe jẹ́rìí òun yẹn èmi náà kí òun náà jẹ́rìí èmi náà. ṣe mọ àwọn obìnrin kọ́ lóun ṣàánú wa ni èròkèrò náà la máa ń rò ìyẹn náà kò ń ṣe good idea because tó bá débẹ̀ náà tó bá lọ embarrass rẹ̀ because wọn pẹ́ sí party tí wọ́n dọ̀ ọkọ ẹ̀ ò dẹ̀ invite pé kò tẹ̀lé mi tó bá ń dọ́dọ́ fẹ́ lọ tó bá mú obìnrin débẹ̀ tó bá mú obìnrin yẹn náà débẹ̀ but tó débẹ̀ tó lọ embarrass ẹ̀ ń bẹ́ àwọn àlọ́kọ mi embarrass mi it's not a good idea there are a lot of things àwọn obìnrin máa ń ṣe tí ò dáa but ká lè satisfy ara wa la máa fi ń ṣe pé mo dẹ̀ máa disturb ẹ̀ kò ní lọ kó dá kí ló mú kí ọkọ ìjọ kó lọ síbi tó bá ń lọ tó bá dé ẹ sì lè sort ẹ̀ out lára ara yín so gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn kọ́lọ́run ràn àwọn obìnrin lọ́wọ́ ni. bóyá nínú passion of love tá à ń sọ̀rọ̀ ń pa ẹ̀ yìí ló fà á tí obìnrin yẹn fi feel like pé bóyá kò ń bá ọkọ òun jáde ó pin to me o mo believe pé ó pin sí àwọn ọ̀nà kan ṣùgbọ́n tá a bá wo ní other side of yìí pé bóyá obìnrin ó ń gbọ́ kílẹ̀ wí o tó wà rárá ń ṣe tó ń tiptoe tó ń rọra nǹkan kan wà ń di ẹ̀ nìyẹn tá a bá wò dáadáa kó tó lè di pé kí ìyàwó tó máa tètè gbọ́rọ̀ bóyá ọkùnrin yẹn ti ń ṣe nǹkan kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó fi fà á tí ó fi di pé ó fẹ́ di pé àjọ máa wà ní so that ò ní lè máa rí àwọn tó tẹ̀ náà ti máa ń pa àwọn ṣerékodé àwọn ẹ̀mọ̀ àwọn oríṣiríṣi olórúkọ kan tó ṣà máa ń fún wọn ṣá so ó fẹ́ ṣe me and my husband and me and my husband gbà mí tòótọ́ ó fine ju pé kí ọkùnrin kan tòótọ́ kó wá máa lọ gbé ṣerékodé kan níta lọ. so obìnrin tó bá wà tún social kò sí gbà tí ò ní máa fún ọkọ ẹ̀ ní problem kò sí unless tó yẹ bá wà gidi tó tẹ̀yìn rówó jí but sálárì àná tàbẹ́ni tó ń jáde tó lọ hustle tí ìyàwó bá ti wà tún social yóò wàhálà ni tẹ́ bá wo majority of cases tán divorce ara wọn ó sẹ́ńtà lónìí kan tí mò ń sọ. kóbìnrin ọdẹ máa ṣe dáadáa nínú ilé because àwọn ìwà tó kóbìnrin náà ń wù tó máa ń jẹ́ kọ́kùnrin náà ló máa ṣe oríṣiríṣi nǹkan tá a máa sọ pé ọkọ mi ń yàlè ọkọ mi ń yàlè tó pé òun gan ìwà tiẹ̀ gan náà ò dánú ilé náà tọkọ ẹ̀ fi ń yàlè. má pa mí o ìyàwó ni. èèmọ̀
pé àwọn obìnrin tó lélẹ̀ pọ̀ ní Amẹ́ríkà yìí. Ìgbà tó wá lélẹ̀ nǹkan. wọ́n fẹ́ ìṣàrà wọn lè fẹ́ mọ̀ bóyá ẹnìyẹn ti níyàwó lé àbí kò níyàwó lé. Wọ́n mind wọn ní kó má wọlé kò lọ gbà ní fáwọn síbi kan. Èèyàn lélẹ̀ kí wá ń tèmi. Oní tó bá dilẹ̀ báyìí òun ni Lorenzo. Èèyàn tó lélẹ̀ kí wá ló kan èmi pẹ̀lú èèyàn tó lélẹ̀. Ó pọ̀ ẹ̀ ó pọ̀ ìjọ torí Ọlọ́run. Ok, torí pé mo mọ̀ pé fine boy ni mo fẹ́ ni. Ok o, ìyàwó fine boy. Mi ò dẹ̀ fẹ́, mi ò tiẹ̀ dẹ̀ fẹ́. Ìyàwó fine boy ẹ pẹ̀lẹ́ o. Torí Ọlọ́run. Torí ibi tó ń lọ lé nìyí, àjọ ń lọ ni. Fún èmi ní kíkẹ́ mi jáde. Kò tiẹ̀ sí kan tó jọ. Fún mi ní kíkẹ́ lọ. Ṣé o mọ̀ pé mo ti ń gbèjà? Ṣé o mọ̀ pé mo ti ń pẹ́ gan? Mo ti ń gbèjà sẹ́kítírì ní Nàìjíríà ńgbà yẹn náà nìyẹn. Mo ṣe ń gbèjà mo oníwọ̀kúwọ̀ òsì. Tó máa mú gbogbo ẹ̀ tó máa kó tó máa stupid dress ló máa wọ̀ sọ́fíìsì lọ́kàyé yìí. Kábà ló bá ní kó máa wá síbi iṣẹ́. Kábà alábòkọlẹ̀ ló bá ní kó máa wá síbi iṣẹ́. Àbí kí ló pè sẹ́kítírì? Kò ṣe pé káwọ ọ́fíìsì káríyàn tó kò yẹ káríyàn kó wọ́tọ̀ gidi kọ́ ló pè sẹ́kítírì. Káríyàn kó wọ́tọ̀ gidi ni wáyé. Ìbá pè sẹ́kítírì nìyẹn. Kó máa bẹ́ sọ̀rọ̀ kó máa fàyà kó máa fi tiẹ̀ kó máa bẹ́ sọ̀rọ̀ kó máa fàyà tiẹ̀. Ṣé wọ́n bá mi wà lọ́fíìsì ni? Mo rí ni. Ṣé wọ́n bá mi wà lọ́fíìsì ni? That's because mo sọ fún pé I don't like the way tó fi ń bá pàmò sọ̀rọ̀. Ó bẹ̀rẹ̀ sí ní sọ pé kíní. Lọ́mọ tí kì í ṣe pé. Ṣé bí wọ́n dìbẹ́ ìyẹn kó máa fi iṣẹ́ sílẹ̀? Ìwọ ló ó wà ẹ̀mbọ́lásì ìdùnní. Ó wá sọ́fíìsì mi. Ó wá rí sẹ́kítírì mi wọṣọ kan. Ìwọ ìyàwó mi wá ń sọ fún sẹ́kítírì mi kó bá wọṣọ yẹn wá mọ́. Kí ló kọ ẹ́? Is a slap on me. Aṣọ tó wọlé gbogbo àyàbá yìí ló kú sílẹ̀ náà. Ọmọ dẹ̀ níyì ọmọ náà wà endowed ọmọ yẹn tí mò ń sọ yìí ó ní síwájú ní sẹ́yìn báyìí ni mi dẹ̀ lè gbà o. Ó wà tempting fún ta ni. Ọkùnrin ni ẹ kò sí pé mi ò trust ẹ ṣùgbọ́n ọkùnrin ni ẹ tó bá tó bá lóhùn ò ṣe tó bá lóhùn rẹ di nǹkan àbí kí ní dà dán torí Ọlọ́run o dán torí Ọlọ́run. Ibi tó wọ èyí tó wá bá ẹ dé báyìí àfikọ́nà Ọlọ́run nìkan lè ṣàánú ẹ. jẹ́ mò ń protect nǹkan tí mo ní ni. Kí ló ní gan tẹ́lẹ̀ kí ló ní tẹ́lẹ̀ kò ní rí. Adìyẹ ni mí tó ká àwọn ọmọ wẹ́wẹ́wẹ́wẹ́ tó kó ó ràgà bo àwọn ọmọ ẹ̀ ní káwọn àṣà obìnrin ẹlẹ́sẹ̀ ṣọ́ọ́ṣọ́ọ́ṣọ́ọ́ṣọ́ kọ́ má gbèmí lọ́kọ lọ. Jọ́ torí Ọlọ́run. Dùnní fún mi kọ́kọ́rọ́ jẹ́ màá lọ́tẹ̀ mi. Tètè lọ pé mo sọ kọ́kọ́rọ́ sílẹ̀. Àjọ ń lọ ni. Ṣó ti rẹ́dí? Dùnní kàn fún mi kọ́kọ́rọ́ jẹ́ màá lọ́tẹ̀ mi. Irọ́. A lè jọ lọ bí kọ́ fún wọn pé kókó ẹ̀ làwọn pè é. Mímí àti ẹgbẹ́ ìjọ lọ sí pátì yẹn nìṣó nínú yàrá. Èmi kú ni Sunday à ń lọ bí iṣẹ́ náà. Èmi ni wọ́n pèsè ibi tí mo lọ gbé tí mo dẹ̀ lọ ni mo ń lọ. Ẹ jẹ́ sọ fún Dùnní ẹ jẹ́ sọ fún kó gbé wa òṣì sílẹ̀ ìwà tí wọn gbọdọ̀ bá lọ́wọ́ obìnrin gidi ẹ jẹ́ sọ fún kó gbé wa òṣì sílẹ̀. Mi sọ́kọ lọ́wọ́ sọ́kọ lẹ́sẹ̀ wọ́n kú mi mọ̀ jáde ìṣòwò kọ́kọ́ ọmọ tòjú wọlé. Ìwà bàjẹ́ tèmi yé mi o ẹ̀yin tẹ́ bá pè lówú òwú náà ṣùgbọ́n tèmi yé mi wọn náà kọ́ tí wọ́n lóde báyìí lọ́kọ́ lọ ṣe pé kí ni ó gbé tiẹ̀ ó ń pọ̀ káàkiri jántolo ìfẹ́ àwọn ọmọ tó wà bíbà yìí ń sìn desperado ni wọn ní ìdẹ̀ nígbà mi ò nígbà o àjọ máa ṣọ́ra wa lọ́wọ́ lẹ́sẹ̀ káàkiri ni àjọ máa ṣọ́ra wa lọ́wọ́ lẹ́sẹ̀ káàkiri ni o. Àwítán olákátá kan wà nínú compound wa ń bí apartment wa ń bí owó ìgbà tèmi bá fẹ́ drive jáde láàárọ̀ lòun náà máa ń ready láti jáde ṣé ọmọ ọlọ́mọ tó ń lọ bí iṣẹ́ tiẹ̀ ṣé mi ló ń ṣọ́. Àwọn akátá. Ṣé mi ló ń ṣọ́. Mi ò fi ẹ́ bá Yorùbá ṣeré mi ò fi lẹ́bàá náà ìjà ṣeré akátá tí mo fẹ́ fẹ́ akátá èèyàn kò sáyé yẹn. Tó bá yá ẹ ó máa mú okùn báyìí wàá so mímú etí àṣẹ wàá máa tẹ̀lé mi káàkiri. àjọ máa ṣiṣẹ́ mi kan náà. àjọ máa ṣiṣẹ́ mi kan náà. ṣé mo àjọ máa ṣiṣẹ́ mi kan náà. ìyẹn gan wàá fi wá wọ́n rẹ̀ ṣé mo pé òyìnbó láyé lọ́dọọdọ tó mọ̀ pé òyìnbó gbàgbàkúgbà wọ́n lé ẹ dànù wọ́n sàkíyẹ. àwa méjèèjì àníjọ níṣẹ́ ni ebi apàpàlà kìí sí wa lára. ebi ò lè pa wá. wà lára ẹ ojú tó bá dilẹ̀ báyìí onírò rẹ̀ ń so mi ìdẹ̀ nígbà kóró rẹ̀ kó sí mi lójú so jẹ́ torí Ọlọ́run ń bọ̀ tẹ́sí lọ gbé báàgì mi àti bàtà àjọ ń lọ ni. báàgì àti bàtà ní kẹ́ máa gbé káàkiri báàgì àti bàtà ní kẹ́ máa gbé káàkiri o. Ó gbọ́dọ̀ lọ o ó gbọ́dọ̀ lọ kó yá dúró ó gbọ́dọ̀ lọ o lánàá gbọ́dọ̀ jáde o. Pápá mi o, ìyàwó ìfọ̀pálẹ́nu ilé pẹ̀lú ọkọ àtìyàwó ń máa jẹ́ kí ọmọ kó lálùbáríkà ni torí pé bí ìyàwó àtọkọ bá ti bẹ̀rẹ̀ sí dalérú tí àríwọ̀n bá ti tò ọmọ wọn gan ò ní progress tẹ́ bá wo àwọn tí sọ́ájú ní àwọn tí wọ́n ń dẹni ńlá ńlá lẹ́ni tẹ́ bá wo àárín àwọn àtọkọ tìyàwó wọn ọ̀pọ̀lọpọ̀ wọn
ẹni tí wọ́n ní fàyàbalẹ̀ tí wọ́n fi gbígbèsè ayé ara wọn ni òun ló dájú. Kò ní dáa kí ìyàwó kó fọwọ́ fa ntí lè rí ó fi dàrú, kò ní dáa kó fọwọ́ fa. bí kò máa ṣọ́ ọkọ ẹ̀ lọ́wọ́ lẹ́sẹ̀ bí ìgbà téèyàn ń banú ara ẹ̀ jẹ́ ni. torí pé kí ni for instance tó bá jẹ́ pé o ní opportunity wípé kọ́kọ́ kó wà lọ́dọ̀ ẹ̀ bóyá wọ́n transfer ẹ̀ kiri ṣé ó tún máa tẹ̀lé lọ síbi tó transfer ẹ̀ lọ yẹn ni àbí kó jẹ́ the type of person tó ń ṣiṣẹ́ ọ́fíìsì ṣó fẹ́ tẹ̀lé lọ sọ́fíìsì ó fẹ́ mọ nǹkan tó ń ṣe lọ́fíìsì ni. Ọlọ́run ló máa ń báyàn tó ilé kò dìgbà tó bẹ̀rẹ̀ sí ní ṣọ́ káàkiri kó tó mọ irú ìwà tó máa hù. Tó bá jẹ́ pé ní tòótọ́ ọkọ ẹni Ọlọ́run ló dẹ̀ yàn yín pọ̀ àárín yín láti tò o nídìí láti ní bias mind against ẹ̀. Anywhere tó bá lọ o ti mọ̀ yí pé your love is always with him. The most important thing is that if my husband should respect me and he doesn't give me bullshit, whatever he's doing outside, if he doesn't bring it to my matrimonial home, I think I'll be okay with that. Nǹkan tí mo kàn máa advice àwọn obìnrin ni pé gbogbo àwọn ìwà tá máa ń wù bí àwọn ìwà bí ká mọ́ máa ọkọ mi fẹ́ jáde kó sáré lọ tilẹ̀kùn lẹ́yìn ò ní lọ ẹ̀kíní kan gbogbo àwọn ìwà yẹn ò dáa especially kò dáa fún àwọn tó bá ti ní àwọn ọmọ tó ti dàgbà because irú ẹ̀kọ́ wo la fẹ́ máa kọ́rú àwọn ọmọ yẹn irú ìyàwó àtọ ọkọ tó pé bóyá ọkùnrin àtobìnrin lẹ́ni yẹn lọ nínú ilé tó jọ ọmọ irú ìwà wo la fẹ́ káwọn ọmọ yẹn lọ máa wù táwọn náà bá dàgbà so àwọn obìnrin mo bẹ̀ yín ní ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká change. Kí wọ́n ní ìfẹ́ ìjìnlẹ̀ láàrin ara wọn tí ìfẹ́ ìjìnlẹ̀ bá wà láàrin wọn wọn ò ní máa dáùtì ara wọn. má pa mí o ìyàwó nílé. Don't lọ sí pàtí yẹn ni o. Don't lọ bí kankan. Don't lọ sí pàtí yẹn ni o. Don't lọ sí anywhere. Kò yà dúró sí mò ń sọ́ sí o. Don't lọ sí anywhere. Mò ń sọ́ sí o. Mò ń sọ́ sí pé kò dúró kájọ lọ sí pàtí yẹn o. Lọ sí anywhere. Lọ sí anywhere. Torí òun nìyẹn ń sìn ẹ máa lọ ẹ ní wúyàn dání. Kó ẹ bára sára ẹ. Mo ẹ bára sára mi jẹ́ kí ẹ bára sára mi jẹ́ kí ẹ bára sára mi jẹ́ kí ẹ bára sára mi. No, oúnjẹ nìkan kọ́. Irú wa wo nìyẹn? Wọ́n lọ wú ni, wọ́n lè yàn ń jowú. Ọmọ amúyàn wọn máa sọ̀rọ̀ di ìyá ilé káàkiri. Àwọn ẹlẹ́sẹ̀ ṣọ́ṣọ́ṣọ́ṣọ́ṣọ́ kan náà máa gbé káàkiri. Onírìnrà rẹ̀, wàá dé wàá bá mi bíbà. Ọlọ́run yẹ mi tẹ̀ mọ̀ kọ́ tó dé tẹ̀mọ̀ kọ́ tí mo mú kí ìyẹn gan tí mo fi sílẹ̀. Wàá lè wà bá mi. Èmi àti ẹni lálẹ́. má pa mí o ìyàwó nílé. má pa mí o ìyàwó àsìkò. ìrìn gbèrègbèrè tòmí nìyí kò má tẹ́ mi lọ́rùn o. ìrìn gbèrègbèrè tòmí nìyí kò má tẹ́ mi lọ́rùn o. omidan. And when I ask you where you at, you keep on calling crazy places, telling you what's on my mind. You keep on making funny faces. Don't seem to realize how much your actions hurt me. Hey, baby. Baby. Obvious, baby. Ṣé máa fọ́tò pẹ̀lú tí mi mọ̀ nínú mo ṣe máa rí náà nìyẹn àtẹni tí mi ò close mọ́ ó dàbí pé afọ́tò pẹ̀lú dòwú kí wọ́n máa ṣe báyìí ó máa hàn pé alápawó ni alápá tí sàtọ̀ alápá tí sàtọ̀ ọ̀pá ọdún tó ti mọ̀ lárúgbó yìí. Má pa mí o ìyàwó àsìkò. ìrìn gbèrègbèrè tó mi nìyí kò má tẹ́ mi lọ́rùn o. ìrìn gbèrègbèrè tó mi nìyí kò má tẹ́ mi lọ́rùn o.